àṣẹ ìwà rẹ̀ fa inú mi kò ní ṣàìṣe àṣẹ tí ń bẹ lẹ́nu ọká mo tọrọ nítorí ẹran tí ọká bá fi ẹnu sọ báyìí ẹnu ọká náà ní kú sí. ọwọ́ bọ̀bọ́ yóò ní gbójú bọ̀ ó dà kó fẹ́ láwọn ó dẹ̀ máa stubborn. ó mí nà má yìí kí n jàbára mú orí jẹ. ẹ bọ́dà bẹ́ẹ̀ máa sọ bẹ́ẹ̀ o obìnrin tí ò bá jowó that means pé kò lọ́ọ̀ fún yín nìyẹn. láì ṣe àwọn òṣòro ìdá wọn ní oúnjẹ ẹran tán ó tún béèrè ní. wo kò yé mi bóyá ó ní remote kò sígbàkigbà tó bá pe ọkọ mi kò sí nǹkan tí ò bá bá ṣe ó máa dìde ni. dákẹ́jàre. ọkùn kẹjọ wọlé yẹn gan. ẹ má fi bí mi a kì í fọ̀rọ̀ àná bòkú tó bá ti kú. ọkọ wọn lòdì lọ́pọ̀lọ́ fi ń gbé tiẹ̀ pọn. ibo ni ilé ọkọ ẹ wo rìbìtẹ rewind ló ń jẹbẹ jọ ibo ni ilé ọkọ ẹ. irú wa mọ̀rọ̀ bí ní ọ̀yọ́ wo ni ibi náà nílé ọkọ rẹ̀ èmi lọ́kọ rẹ̀. àwọn ìgbọ́ àfọ̀gbà ló máa ń mú ní kùkà àbáwọ̀ bá tó ti bẹ̀rẹ̀ ṣé ọ̀wá kùkà àbáwọ̀ bẹ̀rẹ̀ báyìí. báwo ni gédé ọlọ́run bẹ́ẹ̀ yẹn ṣe máa fò sọ́lẹ̀ tó máa kú táwọn ẹbí ọkọ yóò dẹ̀ ní sàn kankan lórí ẹ̀. so ti bá pè ẹ́ o lè pè mí padà láti reconfirm nǹkan tí mo sọ. nobody ní abẹ́ òrùlé nínú fámìlì mi tó lè wà dá sí àfíàsí mi àtìyàwó mi. ló ná mú kí àṣẹ inú mi kò ṣe lónìí. èmi ni mò ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n kàtọ̀ mi ìwé mi dé. àbẹ́ ń sọ̀rọ̀ ń gbóhùn lẹ́nu kí ló ṣe é wọ́n ní òun lọ sí hotel and that is fine. àdúgbò kan àdúgbò alákọ̀wé náà ń pè gbogbo àwọn ọmọ alákọ̀wé àdúgbò yẹn mo máa ń gbà wọ́n. Daddy fi ipá bá mi lò pọ̀. Shut up. You irritate me. tó fi jẹ́ pé married men wá sọ pé wọ́n rí ẹ ní one hotel tó gbé lọ sí one hotel or the other. Tòró dádì sílẹ̀ past days ní gbogbo yẹn jẹ́ ká face future nísìn. I want you to forgive and forget. pé virgin ni mo bá yá ẹ ńṣe ni mi ò bá sọ wípé òun ló fi ìwà ìjọ but no I trust my wife. ṣé mo pé bí ọmọ náà ni mo ṣe jẹ́ sí i. èèyàn téèyàn bá súnmọ́ ńlára ilé ẹni. tó bá ń dín ṣé ò máa gbé máa bẹ aṣọ ni ìgbàwo làwọn èèyàn ní mọ̀ táwọn èèyàn bá rí làwọn èèyàn lè máa sọ fún pé irú oògùn báyìí la máa lò. please ẹ wò gbogbo tẹ́ ẹ̀ ń sọ yẹn bóyá ẹ̀ mọ̀ nǹkan tí dáàdì ṣe kò má ṣe nǹkan kékeré. etí mélòó ló ń báyàn gbọ́ wípé bàbá èèyàn ń báyàn ní àjọṣepọ̀. kírú ẹni bẹ́ẹ̀ tó bá dijọ́ ìgbéǹde àlùkìyámà kọ́ mọ̀ọ́mọ̀ lọ rèé fọwọ́ ara rẹ̀ gbága tí ó fi jóná fúnra rẹ̀ nù náà. If I see you anywhere close to my house, Ade, I will kill you. Ẹ̀dákun wa kìtà bẹ̀rẹ̀ àìnírú ẹṣin làbùkù ẹṣin adákun ọlọ́run ò máa pín lọ́gbà kí la lè bọ́ ọlọ́run fa ọ́ àmọ́ ẹ má ṣe tàwọn nù ẹ ẹni àtànù lè já tọ̀nà ẹni gbà ó mọ́ ó yá lè sẹ́bù. mo mọ̀ náà mo mọ̀ pé mi mo bí ọmọ mi ni ok bóyá tí mo fẹ́ ṣe òye ẹ̀ ṣé o mọ̀ pé mi ò ní kẹ́ lọ drop ẹ sí Sokoto mi ò ní kẹ́ lọ Maiduguri mi ò ní kẹ́ lọ Anambra mi ò ní ẹ lọ sẹ́nugun
èmi tí mo dìídì mention Sàfàrà pé kẹ́ lọ bá mi drop ọmọ síbẹ̀ kẹ́ kidnap ẹ̀ kẹ́ drop ẹ̀ ó mọ̀ páwọn tẹ̀mí wà bẹ́ẹ̀ surprise mo fẹ́ fi ṣe surprise mi ilẹ̀ tí ìfẹ́ jẹ́ kó yé any one of you. wọ́n ní kẹ́ ṣe what? jẹ́ mi bí ẹni nǹkan kan ṣé gbogbo ọ̀rọ̀ tèmi àti ẹ̀ sọ ṣé kì í ṣe pọ̀ mọ́ yẹn wà lẹ́gbẹ̀ẹ́ olúwa mi lónìí. ẹ̀dẹ̀ ti make sure pé ẹ fi aṣọ dì lójú láti èkó délẹ̀ yẹn. nígbà tí ẹ fi aṣọ dì lójú yẹn dájúdájú kò lè mọ ibi tó ń wà. very good ìwọ fi ìtọ́kù sílẹ̀ fún mi. ó ti bọ́. mo ní kẹ́ drop èèyàn àbí wàhálà ìṣepọ̀ tó báyìí náà wàhálà ìṣepọ̀ ju tèmi lọ báyìí. báwọn bá fẹ́ ní nílẹ̀ o báwọn bá fẹ́ ní lọ́dẹ̀dẹ̀ o ẹ dákun wá kìtà bẹ̀rẹ̀ àìnírú ẹṣin làbùkù ẹṣin adákun ọlọ́run ò máa pín lọ́gbà kí la lè bọ́ ọlọ́run fa o àmọ́ ẹ má ṣe tàwọn nù o ẹni àtànù lè jà tọ́nu ẹni báwo mọ ọyà dísẹ́bù. better ibo lẹ́yìn wá wà sí. ẹ ti ń padà bọ̀ wá lọ ó bẹ́tà ẹ máa bọ̀ ṣé kí n ṣàṣe wúlò ṣe. mo ti ń bọ̀ o ẹ ṣáà ò dọ̀. ẹ ṣáà káàbọ̀ ẹ káàbọ̀ and that's my daughter. How are you? ọ̀rọ̀ wo nọ́mbà ìsọ tó jẹ́ agbọ́rọ̀ ọ̀hún máa yí náà. ṣé bọ́ à ń sọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ ti jẹ́ kéèyàn farabalẹ̀ ká láǹdì náà kẹ́ tó mú mi ṣe etí ń gbèjì ni. Sorry o jàre dọ́tà mi pẹ̀lẹ́ mo ti rí stress yẹn pọ̀ traffic pọ̀ lọ́nà àbí. Oh, Daddy, ó wà stressful. Mọ́mì ti gbé mi ṣe wàhálà jù. Mọ́mì ti ṣe ń wàhálà. Ok, bóyá kò wọlé lọ́kùnrin fresh náà. Oh, mo ti ẹ̀yìn ìdẹ́ unnecessary. Oúnjẹ ti wà ńlẹ̀ o. Ẹ wo ẹjọ́ ẹ fi yẹn lẹ́nu kí n kọ̀rọ̀ sí mo tẹ̀ ń sọ kò yé mi. Mo pe nọ́mbà ọmọ ìtítí kò lọ. Nọ́mbà ò lọ. Arábìnrin kí ni problem ẹ̀ náà? Simisola ọmọlọ́mọ tó dààmú lọ tó dààmú bọ̀ ṣé òun ló fẹ́ kó máa fetí gbọ́ pé wọ́n ń wá gorí ọlá ṣé kò ní dáre ìsọmọ lọ́rùn. Mi ì jẹ́ kó gbọ́ mo kàn sọ pé à ń pe nọ́mbà ẹ̀gbọ́n ẹ̀ kò lọ ni mo wá sọ pé bóyá ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ lárin ló máa wà ṣé báwo lẹ́yìn náà ṣé ti bá mi pè àbí báwo ni. nígbà tí tèmi náà ti mọ̀ pé a ti ń wá ni mo ti ń wá káàkiri mo dẹ̀ ti ń sọ fáwọn èèyàn tó mọ ibi tó máa ń rìn sí tèmi kàn rò ní pé bóyá Goriola ó kàn decide láti lọ sinmi síbi kan láti lọ rest tó bá yá wálé náà kì í ṣọmọdé ó dẹ̀ ń wọ́ ọmọ káàkiri ẹ rọra abiyamọ. látànà tó bá yá wọlé. ọmọ ẹ máa wálé. ọmọ mi máa wọlé ṣé kì í ṣe pé àjọbí ni. wo tiẹ̀ já fi yẹn lẹ̀ èmi ò fẹ́ kí Simisola síkì lórí ọ̀rọ̀ yìí o ó mọ̀ pé tó bá gbọ́ wàhálà ni o. ẹ wo tó máa gbọ́ kó gbọ́. èmi ò lè mí lè fọkàn balẹ̀ kí má lọ ọmọ mi kí lè fọkàn balẹ̀ o ṣó ti yé yín. mama fún wọn ní pẹ̀lú tọmọ rẹ bá lọ bọ́ǹsì adé kó mama sick. lọ tẹ́ gan. ẹ ní course láti bẹ̀rù rárá púpọ̀ àwọn èèyàn láì kí kó tó di pé ẹ múra láti jáde rárá gan pàápàá làwọn èèyàn ti ń wo ìdó láwọn nǹkan tẹ̀ ń ṣe nínú ìlú. including party leaders ṣe rí ẹni tó kàn lè fẹ́ bá yín figagbága ó ti fuck up wọn láìkí ẹ ṣáà mọ nǹkan tó ṣe ń jọ sí. Gbàdébọ̀ ṣé kìí ṣe ìlú máa jó lọmọ ń wẹ̀yẹn ni gbogbo yín ń lù fún mi òṣèlú kan náà gbogbo wa èmi náà dẹ̀ ti wà nínú ẹ̀sìn ó tó jọ mẹ́ta o. ẹ kú jókòó sá. gbé n tó máa gbé fún wọn kó lọ́ǹtì ẹ̀. you can go máa lọ́ǹtì ẹ̀. ṣé mo gbé láì ṣòṣà yín ẹ ti ń ṣòṣà àìmọye dáadáa tẹ ti ṣe fáwọn aráàlú. Gbàdébọ̀ èmi náà mọ̀ pé oníṣòro lọ́dọ̀ àwọn leaders wa lọ́dọ̀ àwọn party leaders wa àmọ́ sórí ọ̀rọ̀ àwọn leaders nìkan ràn rọlẹ̀ yìí o
ẹ̀yin yóò ti gbọ́dọ̀ dìde ẹ gbọ́dọ̀ dìde sí mi gan ṣẹ́rí tẹ bá náà ẹ fẹ́ mi kẹ́ ẹ fẹ́ mi dénú kẹ́ ẹ fi fẹ́ yẹn wọ̀n ẹ mọ̀ pé mi náà ń ṣọmọ bẹ́ẹ̀ nígboro mi ò ń ṣọmọ bẹ́ẹ̀ ẹkùn ló ń dààmú ọlọ́run tó wò káyẹ pé kì í ṣe pé business kan tí ó lọ já lẹ́nujọ́ mẹ́ta yìí kékeré ní gbogbo owó tẹ̀rí yẹn ṣorí tí n bá lè wọlé chairman yìí gbogbo ẹ̀yin youths lè máa enjoy forget ṣòwárí especially you. Daddy ẹ kú ìsà ẹ káàsà. Bọ́lá ọkọ mi. Kí ló ṣe? Le. Ibo ló lọ láti Mọ́mì. Láti jẹ́ ẹ bá mi dúpẹ́. Àdúrà yín àti dádì ó gbà lórí mi. Àwọn tó gbé mi ìmọ̀ wọn rí. Ṣé lọ́ faṣọ bò mí lójú? Gbà tí mo lajú báyìí, Sanfara ni mo bára mi. Sanfara. Àdúrà dádì ló gbà lórí mi àti tọ̀dọ̀ tí àtòrè tẹ́ ẹ̀ ṣe. Ẹni yẹn kọ̀ jáde wá ni ló ní Sanfara ni mo wà. Ló bá fún mi lówó mọ́tò tó fún mi sí night bus. Òun ló yẹ kí n délé. Olúwa ṣe mo dúpẹ́ o. Ẹ kú rere madam. Ẹ ṣé sà, ṣé mo dúpẹ́. Ẹ kú rere sà. Jàre. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ rí pé dáadáa tẹ́ ń ṣe kò gbé báyìí. Ṣé ọmọ yín ni òun náà? Sórí ọpọlọ ní tàbá sọ̀rọ̀ débìrú jẹ́ àfihàn lẹ̀ sórí ọ̀rọ̀. Dádì Gori. Mọ́mì. Wọ́n béèrè pé ṣé ọmọ yín ni Gori ẹni kọ́kọ́ fìyẹn sílẹ̀. Ṣé ọmọ yín kọ́ ni? Ìlọ̀dẹ́ gan-an táwọn ènìyàn fi ń kórìíra wọn kí ló dé gan-an. Màmá Simisola ìjọ tí ẹ nígbàgbọ́ pé mo like ẹ mo fẹ́ràn ẹ mo love ẹ ó lè mọ bí n ṣe nífẹ̀ẹ́ tó ká ṣe pé inú rí bí bá ní kedere làbá rí kan àṣeyìn ó mọ ohun tó jẹ́ kí love tí mo ní sí ẹ kó jẹ́ kó pọ̀ tó bẹ́ẹ̀ nítorí pé nígbà tí mo pàdé ẹ mo bá ẹ lé mo mọ̀ pé mi mo jábàálẹ̀ ẹ ó wàá múnú mi dùn ṣe rí tẹ bá ní èèyàn disvirgin àwọn èèyàn o àwọn ayé àtijọ́ ni kò wọ́pọ̀ nísìn kò wọ́pọ̀ láyé àtijọ́ náà you understand but for the father pé èmi gangan ni ló kọ́ mọ̀ bí ọkùnrin each and every time tí n bá ti rántí báyìí orí mi máa ń dìde ga máa wò pé obìnrin rẹ̀ wà á rí i pé ló fà tó fi jẹ́ pé gbogbo ohun tí wọn náà ń fẹ́ ni máa ń ṣe fún ẹ òun pàápàá ní o lè jẹ́ mọ́ tí máa sọ nítorí bí bẹ́ẹ̀ kọ́ ni ṣe mọ̀ pé àwọn ọkùnrin kan tán bá ti rí ọmọ kan tó dàbẹ́ ni pé ó ń rí bákan lára wọn wọ́n lè máa sọ fún yẹ pé ọmọ àlè tó gbé wálé o lọ gbé síta o mi ò mọ bí tó ti rọ́mọ àlè o èmi kọ́ mo ní eléyìí o but kò gba ẹnu mi láti sọ bẹ́ẹ̀ òrílẹ̀ ayé ṣòrí pé mo lọ́ọ̀fù ẹ̀ ẹlẹ́nkejì tó wà ní pé ohun tí mo wá fẹ́ béèrè tí mo fẹ́ kó dá mi lóhùn ni pé ṣọmọ pé kò sẹ́ni tí ò ń ṣèwé especially tí ọmọkùnrin bá ṣe ń mature tó jẹ́ ní díẹ̀ àbọ̀mọbìnrin tó ṣe ń mature wá a máa ń fẹ́ even táwọn òbí wa bá ń bá a sọ̀rọ̀ a máa ń gbójú sókè fún wọn báyìí ni ṣọmọ kíní yẹn máa ń kó sí wa lórí pàápàá jùlọ bóyá nígbà tó wà nínú oyún bóyá ẹnìkan ọ̀fẹ́ǹdẹ ó wá bẹ̀rẹ̀ sí ní bínú bí àgbàlagbà kan ó sọ̀rọ̀ sí àwọn àgbàlagbà kan dẹ̀ wà àgbà òṣì ni wọ́n oògùn burúkú tán bá ní wọn fi wọ́n yàn wò kó má lọ jẹ́ pé òun ló ti sọ fún ẹ pé inú oyún tó wà yẹn o olódì àwọn ò ní jèrè ọmọ o àbí táwọn máa sìnkú náà máa gbé léèyàn lọ́wọ́ mo fẹ́ kó ronú sí ṣé wà àtẹnìkan ò fa wàhálà bẹ́ẹ̀. Daddy Gori nǹkan tí ẹ̀ ń sọ yìí kò yé mi má fẹ́ kẹ́ lọ straight kí n mọ nǹkan tẹ́ fẹ́ tẹ̀ ń sọ. ó dẹ̀ yẹ kó yé ẹ nítorí pé Jésù Kristi pàápàá òwe ló fi bá àwọn ọmọ lẹ́yìn ẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ yé wọn. ó dà ṣé o ò fura pé mi ò rórun sùn mọ́jú. èmi náà rí bẹ́ẹ̀ àmọ́ nǹkan tẹ́mi kan rò pé bóyá ẹ̀rù ni pé bóyá ọmọ tó ti lọ láti alẹ́ ìdí tó ti lọ láti jẹrin táwa rí lánàá tó ní wọ́n gbé òun lọ sí káfàǹṣà tá a dẹ̀ rí lókùtà ẹ̀pá láàyè ẹ̀ lárí kọ́lọ́ má jẹ́ aṣòfò ọmọ kọ́mọ wa má sọnù. ó ń pẹ́ kó tó sọnù Ọlọ́run má jẹ́ kọ́mọ sọnù bí báwo èèkan lèèyàn ń fọwọ́ mú wàá pẹ́ láyé ojú ẹ̀ ò ní rí bí wàá fọwọ́ mú kan ni kọ́mọ sọnù tọ́mọ bá sọnù kí ni fi ń ṣe. ṣégbà táwọn àgbàlagbà máa ń pa lówe ipe ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni sọnù lọ. tọ́mọ bá sọnù kí ni fi ṣe kéèyàn lè fi gbélé ayé tó bá jẹun tó máa fún ẹ lálàáfíà yìí bí wàá dé jẹ́ kọ́mọ sọnù wàá lálàáfíà wàá fi bí mọ́ gidi míì.
bẹ́ẹ̀ni àbó mọ̀ pé Gbádébọ̀ tó wá yẹn ó ní tó wá fún èmi àtẹ̀yàn wá jókòó à ń ṣe meeting lọ́wọ́ ní sitting room ọmọ ẹ̀ wá ṣe láńgbáláńgbá ó wá ṣe láńgáláńgá ó táǹkúrúkú wá ń wọlé bọ̀ bá wa ó wá ní kí n sùn mọ́jú àwítàláìwé ó ní bóyá torí ọmọ tó sọnù tá a rí ṣé tó bá sọnù tá a bá rí tí ò bá yọjú lánàá ó rò pé mi ní gbàlùbí níjó ni. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín inú kan gba ṣáàmánù yẹn lọ́wọ́ yín kọ́mọ yín dẹ̀ wà láyọ̀ àtàlàfíà èwo lẹ wá fọwọ́ sí. ó ponú òrórùn sá inú ẹ bu ó fẹ́ bà tèmi jẹ́ dàbí bí ń ṣe dà ó fẹ́ bà ayé mi jẹ́ àbí bó ṣe ń gbádùn ìtò ń béèrè gbogbo owó tí mò ń fún ẹ kò tẹ́ ẹ lọ́rùn ó fẹ́ kí n dẹ́dún arinlẹ̀ èmi ò lè gbà yẹn o èmi ò lè gbà yẹn ìkànnì kò fọwọ́ mú nínú gbogbo ẹ o ìkànnì kò fọwọ́ mú o. kí lẹ fẹ́ kí n ṣe kí ni kò tẹ́ fẹ́ kí n ṣe báyìí. ó ṣe ń sọ̀rọ̀ nìyẹn ohun tí mo fẹ́ kó ṣe listen kò pọ̀ rárá nǹkan ẹyọ kan náà ni ṣé tí n bá ní kó lọ pọ̀ ọmọ yẹn kí ni máa ṣe tí n bá ní kó lọ pọ̀ ọmọ yẹn ká máa gbáyé mi ò tí ì sọ yẹn mi ì dẹ̀ tí ì ní o gbé lọ sí òkè tí n bá wá ní o gbé jáde nínú ilé mi ńkọ́ but mi ò ní sọ gbogbo yẹn ó farabalẹ̀ béèrè ni nǹkan kan tí mo kàn fẹ́ ni gorí ọlá àbí kí ló pè ọmọ yẹn èmi ò fẹ́ ní living room mi mọ́ gbogbo living room mi dining ní orí chair ní orí table àbó wà ń wo tẹ́lẹ̀ àbó ń ṣe mi ò fẹ́ níbẹ̀ mọ́ that is number one. Number two mi ò fẹ́ ọmọ ẹ nínú compound mi débi pé àwọn àlejò adé á pàdé ẹ lọ́nà you understand màá ṣàlàyé reason fún ẹ sórí àwa politicians aburú àlébù ara wa la máa ń wá kiri ẹni tí ò lálébù gan wọn á ròpù ẹ wọn á wá ohun tí ò dá wọn á tì mọ́ lọ́rùn pàápàá jùlọ tán bá ti wá rí irú yẹn bẹ́ẹ̀ yẹn ó bá tán but sórí inú room tó ń gbé yẹn mi ò gbà lọ́wọ́ ẹ o ẹ máa tì mọ́ bẹ́ẹ̀ ẹ máa fún lóúnjẹ àárọ̀ tó san talẹ́ níbẹ̀ ẹ tó bá dàbẹ̀ ní pé ó fẹ́ nọ́ọ̀sẹ̀ àbọ̀ fẹ́ pé yẹ ẹ̀sọ̀ òun ti wà nú léjù ẹ jẹ́ kó máa bọ́ sẹ́yìn kùlé ìyẹn kọ́. mo kò tẹ sọ. ẹni tí mo ṣe fẹ́ràn ẹ nìyẹn obìnrin láti gbọ́ tọkọ torí pé wọn ní òfẹ́ ṣorí burúkú àbí kò dá kéèyàn máa náwó kó má nà mọ́ but nǹkan kan tí mi ò kàn rí pẹ̀lú nǹkan yẹn ni pé o smile mi ò rẹ́rìn lẹ́nu ẹ̀. ṣèmi táwọn kórìíra ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ omi ẹni lógún ìpèníjà ojú wọn ń rí ojú wọn ń rí màbò mo bẹ́rí ó máa ga gan ni. ok kí wọn náà lọ jẹun ẹ. Thank you, dear. Ọbẹ̀ dùn. kí ni dáàdi ní kí n ṣe nínú ilé báyìí. Ẹ̀gbọ́n mi ẹ ti ń fast jẹun jù náà kí ló dé. bí pa mí gan. mo sì láìpẹ́ oúnjẹ jù. kí ni dáàdi ẹ̀ tún ṣe nínú ilé kọ́ jáde. wọ́n ti sáfù oúnjẹ yín látàárọ̀. ṣe á ti sáfù oúnjẹ yín látàárọ̀. kí ló ń ṣẹlẹ̀ ń bí báyìí kí ló ń ṣẹlẹ̀ lórí tébù. Dádì nǹkan kan ṣẹlẹ̀. ṣẹ́ẹ̀rì pa ti pọ̀ jù lórí dáínì yìí. Dádì just me you mom and ẹ̀gbọ́n mi Goriola á pọ̀ jù náà. á ti pọ̀ jù my dear. dádì mi á pọ̀ jù. Shut up! Am I talking to you? Impression kan wà tí mo fẹ́ correct èwo ni dádì mi tó bá máa pe dádì èwo ni dádì mi ọmọ gidi tàti ẹ̀ bí gan tó bá máa pè wá dádì ló ń pè but all the time dádì mi pé dádì jọ. a ti pọ̀ ju ọjà rẹ̀. It's okay ẹ jẹ́ kí n wọlé. No, I'm not talking to you. ìwọ jókòó ìwọ kọ́ máa jẹun. o dẹ̀ lanúlẹ̀ bí gòtà dá ṣé o mọ̀ pé wọ́n mọ̀ ń bá wí kó dìde ni. jókòó ẹ ẹgbẹ́ tó máa jẹ́ ká dìde kí ló dé gan pàápàá ṣé mo fọmọdé ìkọlù lọ́wọ́ yín ni àbí mo gbọ́mọ àlìwá bá yín ni ṣé ìkọlù bàbá ẹ̀ ni kí ló dé tẹ́ kó ìrọ̀ ọmọ mi tó báyìí. ilé bàbá ẹ̀ ni wàá máa jẹun lórí tó wọ́n ti bá wọn. o jókòó bẹ́ẹ̀ni. ilé bàbá ẹ̀ ló wà. bẹ́ẹ̀ni. ok jókòó sí orí dáínì ilé bàbá ẹ̀ jẹun lórí dáínì bàbá ẹ̀ ṣanwó lórí dáínì bàbá ẹ̀ tó bá jẹ́ tó kó gbẹ́ kòtò sí inú ilẹ̀ ilé bàbá ẹ̀ kó para ẹ̀ sílé bàbá ẹ̀ kọ́ dẹ̀ sí sílé bàbá ẹ̀ tí o bá ní ìdè máa. ẹ dìde kí ló dé
ṣé wàá ti kó wọn lọ́wọ́ yìí ni àbí mo fi àwọn ni àbí mo gbé ìwà fẹ́ ni kí ni ìdájọ́ ti dàgbọ́ ìlọ́mọ mi tó bá yìí ni kí ló dé ṣọ́kò lè kí ni mo ṣe ní ọmọ mi ni mo ṣe ní ṣọ́kò kí ló dé ẹ̀ka kí ló dé. bàbá tó bọ́mọ lòun ṣe kórìíra ọmọ tó bí òun ta lò ó bá dákun dábọ̀ ta ló mọ̀lá kó wá wé. má bọ̀ máa mú bọ́ọ̀lù yẹn bọ̀ lọ́wọ́ ọ̀kárẹ̀ ọmọ bọ́ọ̀lù gbá gan àbí. má ṣe o tẹ́rìnrín tàràrà tẹ́rìnrín tàlálà tòlólo tòlólo tàlálà tí n bá ti rẹ̀ ń ṣe mo sí ilé mi ò forí balẹ̀ fẹ́ nìkan kàmá tàlálà tòlólo sàkíkà mọ́rù ọmọ olúwo tàlálà tòlólo orí ẹ̀ ti dàrú so ẹni tó wà lẹ́wọ̀n ọmọ ẹni tó ń gbà wọn àbí bẹ́ẹ̀ kọ́ ó ṣe wá jẹ́ pé gbogbo ọjọ́ ayé ẹ̀ ò níròrí ṣé wọ́n ka àwọn tó fẹ́ lọ fún world cup wọn pé ló fi ń ṣe training ni àbáwọn tó fẹ́ lọ sí olympic ló fẹ́ lọ join come to think of it ṣé ìwọ rí disable bíi tiẹ̀ arọ bíi tiẹ̀ nídìí football tí wọ́n ń gbá football ṣé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ Messi ṣe rí ni àbí ti sí Ronaldo mọ àlè kí ló fẹ́ fi bọ́ọ̀lù ṣe and again ṣé bí mo sọ fún ẹ pé mi ò fẹ́ rí ẹ nínú compound ẹni tẹ́ fẹ́ bá yé ẹ̀jẹ̀ lẹ́ ń wá àwọn àlejò mi á máa bọ̀ wọ́n wá rí i pé mo ní disable lọ́mọ ó máa bà ambition mi jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ohun tẹ́ fẹ́ ṣe nìyẹn ẹ fẹ́ balẹ̀ ayé ara yín jẹ́ lẹ́yìn ṣe tèmi gbogbo ibi tí mo ti ní mi ò fẹ́ rí ẹ náà ni mò ń rí ẹ àti ní sitting room àti ní dining àti everywhere ẹjọ́ ẹ̀kọ́ I know what to do mo mọ ohun tí mo ṣe bí mo yìí fún ẹ ní yàrá kan lẹ́yìn kó máa lò tí n bá lé ẹ jáde kúrò nílé pátápátá wàá máa lọ gbá bọ́ọ̀lù ẹ níbi tó wọ̀n tí yẹ ẹ bá dẹ̀ kọ̀ tí ò gbọ́ sí mi lẹ́nu màá jọ lé ẹ̀yin méjèèjì jáde nílé yìí. táwọn lù wọ́ iṣẹ́ bùbù wọ́ báwọn bá fẹ́ ní nílẹ̀ o báwọn bá fẹ́ ní lọ́dẹ̀dẹ̀ o ẹ dákun wá kìtà bẹ̀rẹ̀ àìnírú ẹṣin làbùkù ẹṣin adákun ọlọ́run ò máa pín náà gbà kí là lè bọ́ ọlọ́run fa o àmọ́ ẹ má ṣe táwọn lù wọ́ ẹni àtànù lè já tọ̀nà ẹni bá ò mọ ó yá lè ṣẹ́bù ó lọ́tẹ̀. Nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ ní àjùtà wáyé àbúrò tó nípò ju owó èmi lọ Ọlọ́run bá mi fi fún kókó rí ọ̀la. I don't know why I can't just stand him so free. This is not fair. Pé kí ni mo ṣe lọ́mọ pa kí ni mo ṣe fún dábò mi tó kí ní every time ló máa ń bà mí jẹ́ kí ni mo ṣe fún wọn gangan ilé tó máa ń fìtì náà mi káàkiri àbáwọn kan lọ bí mi ni. Goriola ní ìbí ẹ fún bàbá méjì bàbá ẹ náà ló bí ẹ kó dẹ máa wo bàbá ẹ nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ojúbà ìdí bàbá ẹ ṣe nífẹ̀ẹ́. mi ò nífẹ̀ẹ́ mi dájú ò nífẹ̀ẹ́ mi káyọ̀pọ̀ nífẹ̀ẹ́ mi máa mọ̀ wọ́lá tó ń fún mi ti pọ̀ jù ìdààmú tó ń fi ayé mi ṣe ti pọ̀ jù it's not good. Ẹ jọ̀ọ́. Goriola politics tó ń ṣe yìí òun ló fà á kì í ṣe pé wọ́n hate ẹ̀. Mọ́mì
political ambition wọn yìí kò affect mi kò dé affect ẹ̀yin náà ó ṣe wá jẹ́ mi nìkan. ó dáa kò burú máa bá wọn sọ̀rọ̀ láti wákàtí ọ̀wọ̀ ìlú wọn máa change sí ẹ. ẹ promise. mo promise ẹ. pẹ̀lú ọ̀rẹ́ mi. ṣé láàrin ni. ẹ̀jẹ̀ o ẹ dákun wá kì í ta bẹ̀rẹ̀ àìnírú ẹṣin làbùkù ẹṣin adákun ọlọ́run ò máa pín lọ́gbà ìlà lè bọ́ ọlọ́run fa o àmọ́ ẹ má ṣe ta ọ̀rọ̀ ẹni àtànù lè já tọ̀nù ẹni. ok fine tó bá tẹ̀ pé bẹ́ẹ̀ náà ni gbogbo maga ti gbọ́n gbogbo àwọn màyé ti gbọ́n so yẹ kí tọ̀dọ̀ tiẹ̀ gbọ́n kí tọ̀dọ̀ tiẹ̀ gbọ́n kí tiẹ̀ náà gbọ́n ni wetin dey happen now everything go dry láti bí 2 months àti gba sísì nínú ilé yìí kò kí n tán lára ọmọọba kó má kó dànsákì gbogbo ara mọ̀ pé tá a ṣe wáyé ó ti tán lára ọmọọba wa dànsákì tó kù yẹn lákan ń lò mo mọ̀ bóyá ń fi mi mọ̀ bóyá rí nǹkan tèmi rí o. in fact ó yára sọ̀rọ̀ ni tí mo bá sọ fún ẹ pé ó yé mi irọ́ ni mò ń pa kò yé mi at all kò yé mi rárá o. ẹ jọ kí lẹ̀ ń sọ kí ni òye yín kí lẹ̀ ń sọ náà ṣé ẹ fẹ́ sọ fún mi nísìnyí pé ẹ mọ nǹkan tó ń lọ ń gbòòrò ni. Yahoo plus làwọn èèyàn ń ṣe ń sin Yahoo plus ló yẹ ká ṣe. Yahoo kí ni jọ torí Ọlọ́run òbí ko èmi ò lè gba nǹkan lọ́wọ́ èṣù náà. ó tiẹ̀ ṣe jàre ṣé wọ́n ti gbàgbé ni pé téṣù bá fún ni ní ẹ̀dí ẹ̀sìn ó dìdí ẹran báyìí ló máa fi gbà lọ́wọ́ èèyàn what are you saying. ẹ bọ̀ ẹ ti gbàgbé ń pé èṣù tẹ́ ń pariwo tẹ́ ń sá fún yín òun náà ló lówó. wàhálà yé wá kí ló ṣe ẹ ná farabalẹ̀ gbogbo nǹkan tó ń sọ látàrọ̀ mò ń gbọ́ bọ̀ mo rò pé bọ̀ ó ti ń go deep báyìí kí ló ṣe ẹ tó fẹ́ máa mú wa lọ school ni tó ti gbàgbé nǹkan tó máa ń sọ ni wípé Ọlọ́run ló nù ó awọ́ ọmọ èèyàn là ń nà. ẹ ìwọ dẹ̀ ti gbàgbé pé èṣù ló nìta ọmọ èèyàn ló dẹ̀ nọ́ta jọ̀ọ́ sọ fún mi tó o bá nọ́ta báwo ló fẹ́ ná. ẹ dúró níbi tọ́rọ̀ dé yìí o bọ̀bọ́ yìí ti wà desperate kó má lọ jẹ́ pé ọjọ́ kan àpọ̀ máa jí a máa rí pé bọ̀bọ́ yìí ti fi kún un aṣọ. ó dẹ̀ tún sọ̀rọ̀ yóò dẹ̀ tún lè tẹ̀lé. Of course, but this guy fit use us now. Of course, no. No, us báwo kò lè lo us. Okay, ẹ̀yin méjì náà us ni ẹ̀yin ẹ̀yọ̀ mi kúrò bẹ́ẹ̀ kò lè lo mi. Kò sí ní máa ti já pàkó tó lò wá. Ẹ wá ṣé gbóbi náà ti lu àfihàn nù. Àfihàn ta lọ́jà. You know wetin me I know be say money must be money. Ìyẹn náà wà bọ̀ ibi tó level tó lọ yẹn ti pọ̀ jù. Ló ta ni. Igbó lú ẹ̀. Wá tó wá fẹ́ lóyún ọdún bọ̀bọ̀ ìtàbí kò lù. Lábẹ́ mi máa náwó sí mi. Abẹ́ mi I call my funny friend kí n fi pàrọ̀ ní rẹ́jà because nǹkan tí bọ̀bọ̀ yìí sọ ọmọ tí ó dà gbọ́n lago wọlé lórí. Mi understand bọ̀bọ̀ yìí o. Abaláwo tó bá fẹ́ lóyún máa wojú o máa lú èmi o. Kò lè rí mi máa náwó sí mi o kò lè rí mi. Lórí àfààní. mo fẹ́ kẹ́ máa mọ̀ ní ìgbà yìí pé ọlọ́run tó dá ẹyẹ tó fò lójú ọ̀run òun náà ló dẹ́ja inú igbó ọlọ́run tó dá disable òun ló dáhùn èèyàn tára wọn pé this same God ló dẹ́yìn náà ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run bọ̀dá Goriola ṣé rí gbogbo ìgbà tí ìrònú bá ti wá sọ́kàn yín yẹn ṣáà máa gbàdúrà kéde fàwẹ̀kún bó jẹ́ Thursdays lẹ fẹ́ mú tẹ fún máa gbàwẹ̀ yìí ẹ máa gbà èmi náà máa support yín máa bá yín gbà ẹ má wàá rò pé ẹ ní àwọn tó nífẹ̀ẹ́ yín o ṣe rí èmi ara àwọn olólùfẹ́ yín ni mo wà ó dẹ̀ dá mi lójú pé àǹtí Símisọ́lá náà olólùfẹ́ yín ni mọ́mí yín náà fẹ́ràn yín so ìyẹn náà ti tó ṣé wá rí tẹ bá ti ń gbàdúrà prayer point ni pé ọlọ́run tó dá sánmọ̀ àti ilẹ̀ tó bá jẹ́ pé ìwọ ló dá mi fi ìfẹ́ mi sí ọkàn bàbá tó bí mi sáyé mo dẹ̀ mọ̀ pé tí ọlọ́run kò dé láti gbóhùn àwọn èèyàn fẹ́. gbogbo nǹkan tó ní kí n ṣe ni mo ti try láìmọye ìgbà kí dáàdi lè like mi kò change but àwọn yẹn nìkan náà ni mo dà tí kó dà pé mo ò tí ì ṣe ń bẹ̀ máa try tàwẹ̀ yẹn they really appreciate ẹ ọlọ́run á wà pẹ̀lú ẹ lágbára ọlọ́run ò ní gbélé wa pẹ́pẹ́pẹ́ ọlọ́run máa ṣe lè tiẹ̀ fún ẹ táwọn èèyàn bá wọn náà gbé mo really appreciate ẹ gan thanks so much dele ó ṣe gan. òbí dáàdi ṣe ń treat mi ọ̀dà. bàdà kò rí everything tó ń ṣẹlẹ̀ ní nílé mi náà but there is limitation bí ṣe máa dá sọ̀rọ̀ but no withstanding kò sí bí òun ṣe lè gbàdúrà tó àdúrà ò kí ń pọ̀ jù àfi tí ò bá tó ẹ má jẹ́ kó sún mo dẹ̀ mọ̀ pé ọlọ́run ayérayé àgbọ̀rọ̀ tí ń náà. àwọn ló yẹ ká súnmọ́ wọn ká ràn wọ́n lọ́wọ́ nítorí bẹ́ẹ̀ ni ṣe rí kọlọ̀ láṣẹ rí gorí ìsì ẹ̀ ọlọ́run dá wa sí ọmọ ṣoṣo tí mo ní ká máa ṣàtìwọ́n tó mú ara wa ní
Ọlọ́run dákun dábọ̀ o má fi mi ṣàríkọ́gbọ́n ìdá láì mi. bọ̀kàn mi kí ló ṣẹlẹ̀ náà bàbá ìwọlé ó kí everybody ó tiẹ̀ gbójú sókè bí pòrí fine ó tún wá kí ẹnìyẹn ó tún snob ẹ wetin happen now. bọ̀ kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀ kí ló tó ń tajà tí ò ń ṣe tèmi fún mi ó ti máa ní mi ìbá rọṣọ rẹ mi ìbá aṣọ rẹ náà ni ewo ń wèrè kí ni gbangban. àwọn ìwà yìí máa ń sọ̀rọ̀ báyìí kí ló máa ń ṣe ẹ́ ná gbogbo alamọ̀párọ̀ ni bọ̀bọ̀ ìṣòro ẹ̀kún fọ́ọ̀kọ̀ lójú ni you are too mean ìkà ni ẹ. jésù ti ẹ exam àkànmí wà yìí náà ṣó ní ìdí gbogbo nǹkan tó ń ṣe yìí báwo ló ṣe máa wo ṣoṣo tó máa pèèyàn láàárọ̀ ṣó make sense létí ara ẹ ni. fine bọ̀bọ̀ ìmọ̀ pàrọ̀ lòun kí ló dé tó ṣe pé láàárọ̀. No, Gori just exam. Gori, abeg. Gori, no, Gori, no, Gori. Those are allowed. Oh, need them now. No, oh, need them now. If you guy now, it's been Ṣorí nǹkan tó dálẹ̀ ṣe inú ẹ̀jẹ̀ mi pẹ̀lú nǹkan tó ṣe. Àwọn máa ṣe bí wèrè ń gbà mí. Wọ́n máa ṣe bí wèrè mímọ́ tó kó sí ẹ lórí tó yín ṣe bí wèrè. Má bínú ọmọ àgbàbẹ ní kankan jẹ mí nínú ṣáàmù gbé sàn má bínú. So you already forget it, John. You be guy now. Tó lè bá wa ṣe ọmọ ló ṣẹlẹ̀. Jẹ́ kí mi ṣe ẹ́ lálejò kí n lọ bẹ̀ sí Indomie wo máa bá mi reply message yìí. Kò sí nǹkan kan tó lè ń bẹ̀. Copy and paste ni tó bá kọ́ ti copy wà dé paste ṣùgbọ́n fún mi níbi 10 minutes kí n lọ ṣe Indomie. Ó yẹ náà. Message mo ti ṣe lẹ́yìn wà dé máa paste ṣùgbọ́n jẹ́ sáré bẹ̀ ṣe Indomie. You this guy. La Crown wo eléyìí máa ń béèrè info. David Lees ń béèrè info. Info kẹ. Tó ní o. Ń béèrè info. La Crown. Wá àlàyé ti béèrè info ọlọ́run. Info lọ. David Lees ń béèrè info. My God. Yé. Tẹ́sí ọmọ ìtọ́ ni o. Tẹ́sí. Man, it was like for the past 2 months, you reply messages me. Hey, baby, please send me your details. I'm on my way to the. What? Let's be 2 months. Oh yeah, reply message. No, Emma, Jora, me copy away. Magic and then me copy and paste. Copy. Bọ̀ mo fẹ́ máa lọlé torí Indomie mo ṣe ń dúró díẹ̀ tó mi fẹ́ kí traffic mú mi lọ́nà. Wo. Wàá jẹ́ ìtọ́jú Indomie lọ farabalẹ̀. Wàá jẹ́ jù bẹ́ẹ̀ lọ. Wàá jẹ́ Indomie kù lé ní Indomie. Bọ̀bọ̀ yóò mọ̀ bóyá lọ. Gori. Ṣé kára Indomie pack mẹ́ta fún ẹ? Kí ló kọ́ ẹ̀ bẹ́ẹ̀? Kéèyàn máa fi ń ṣe ẹ̀ lọ́pọ̀ ẹni bá lójú inú lọ́rùn tàbí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó wà ráùn gan pátápátá ni mo fi ń rí ẹ abiyata says in to one look and you are going for like a whole month owó tó wà sọ fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun òde òun sọ lójijì ní. Baby, you understand me now. I'm just spending 1 month. And moreover, lílọ tí mò ń lọ is for our own good, okay? Jare, look at you are even saying it. To then so be any 1 month yẹn ẹ bí ẹni pọ̀ la se ni. 1 month is a long period. Baby. Ọjọ́ kò pẹ́ kó má dé. Àfàìmọ̀ ká. So promise pé ní fojú mi sọ́nà. Of course, now I love you so much and I can't do that to you. Má fojú mi sọ́nà. I won't. I'll miss you. I'll miss you. Bọ̀dá Gori. Ẹ káàbọ̀ ẹ káàtàrọ̀. Bẹ̀rẹ̀ wo àtàrọ̀ nìyẹn. Tiẹ̀ ní kò sílẹ̀kùn. Má bínú o bẹ́ẹ̀ dáàdì ní kí n má ṣílẹ̀kùn fún anybody tó bá ti di 9. Kí ló mean? Gbogbo mi wà. Wọ́n jọ ìṣojú wọn gan lọ́ ṣe sọ mọ́mì náà wà nulẹ̀. Ẹjọ́ ṣì máa ń tó dẹ̀ báwọn sílẹ̀kùn. Ṣíṣí ó ṣì jọ. Wèrè ní ẹni kí lè tó gbá mi bẹ́yìn. Báwọn ṣí gate náà. Dáàdì ló ní kí n má ṣílẹ̀kùn fún wọn tó bá ti di 9.
sórí ẹ pé ṣá báwo ni dáàdì ṣe máa ní kó má ṣílẹ̀kùn fún ọmọ nílé ṣé wọ́n gbọ́ rí pọ́n tilẹ̀kùn mọ́ ọmọ nílé ni àwẹ́ṣí gate. kí ló dé tó ń ṣeré báyìí bóyá kí n lọ pe dáàdì wà kókó èrè wọn. òpònú ọdẹ orí ẹ ti dàrú wá lọ pé dáàdì fún ta ni. wish. bọ́lá gòdì ẹ má bínú jáde. bàbá tó bọ́mọ ló ń ṣe kórìíra ọmọ tó bí ó ń ta lò. mi ò fẹ́ wà láwọ̀ reason tí mi ṣe ń fẹ́ mú ẹ jáde nílé wa máa kọ́yàn lójú. ta ló mọ ìgbẹ̀yìn ní ká máa rò. ẹ ló fàpọ̀ ẹ ń bolo wà a ti ń dúró díẹ̀ now down another 10 minutes ṣé àwọn máa pè wọ́n mi ti ń sọ̀rọ̀ inú mi ní pé 10 minutes jẹ́ ká dúró dé. Hello, sister. Hi. So, what? Yeah. Hey, Mike, why don't you okay. Alright. See? Sorry. So, okay. Yeah. Ẹ ṣé gan pé ẹ ti ọ̀nà mi. Kí ni kí n fún yín? Andrewa okay. Andrewa okay, abi? Yeah, that's good. What about you? Anything. Sister, by mind, they want to join our number. Abi, kí lẹ fẹ́ o. Alẹ́ ń bá sọ̀rọ̀. Irú rubbish wo nìyẹn? Ṣé mo jọ aṣẹ́wó lójú yín ni? Ọ̀rọ̀ ṣíwó ló ń sọ ṣó mọ̀ mọ́ rí ni. I was only joking with her. Take a serious way thinking. Sister, mo bá ń ṣeré ni o. Ó má dá ẹ lómi mọ̀ yá ẹ̀rí kó kó ṣẹ́ẹ̀tì bèrè sọ́run ni. Bọ̀bọ̀ ṣe dúró síbẹ̀ látẹ̀kọ́ tẹ́ mi kọ́ yẹn. Mi ì lè gbé ọtí mi sẹ́gun. Wow. I like you. I like me. Gan ni o. For you. Gan. Okay. But before then, ẹ jẹ́ kí n attend sí bàmá yẹn láti jẹ́ kó fún yín nǹkan tẹ́ fẹ́ o, please. I'll be back. Thank you. Ọ̀dẹ̀dẹ̀ o ẹ dákun wá kìtà bẹ̀rẹ̀ àìnírú ẹṣin làbùkù ẹṣin adákun ọlọ́run ò máa pín lọ́gbà ìlà lè bọ́ ọlọ́run fa o àmọ́ ẹ má ṣe tàwọn nù ó ẹni àtànù lè já tọ̀nà ẹni gbà ó mọ́ ó yá bí sẹ́ẹ̀bù ó ìlọ̀tẹ́ kí ló lè gan-an o nítorí ọ̀rẹ́ tàǹkọ̀ tẹ̀ gan-an ṣọ́ọ̀kì ṣe ènìyàn ẹlẹ́ra ṣíyọ̀ ìràwọ̀ ṣọ́ọ̀kì ṣe dára bí aláṣọ tó dára bí ẹ̀rẹ́ o ẹ má ṣe káwọn wọ́n ẹ̀yẹ iṣẹ́ bùbù wọ́n láì ṣe mí táwọn kórìíra ẹ dákun ẹ dákun ẹ jẹ́ omi ẹni lógún ìpèníjà ojú wọn rí ojú wọn rí. olóṣèlú afọwọ́tì wọn sọ orú ìwọ bíi ó ṣe dúró ó náà kọ́ bọ́ọ̀rọ̀ wọlé jẹ́. ìràwọ̀ igbó síbí wọn ló kún jẹ́ kí àkú jẹ gbó ìyàwó ọ̀dọ̀ síbí wọn ló ẹlẹ́dàá mi
ló dé tó ń jẹ́ kí àwọn oníṣẹ́ wọlé dáàdì mi ọ̀ṣẹ́ wọlé wọ́n tilẹ̀kùn owó nílé ọlọ́run ó jẹ́ kókó pa mí má jẹ́ kí wà láyé ìmọ̀. Nǹkan tí mo fẹ́ sọ fún ẹ má dárúkọ mi pé ẹgbẹ́ lẹ́nu mi. Wáì kí ló ṣẹlẹ̀? Ṣàdédé ni bọ̀dá Gorí dé bí dáàdì ṣe kọjá lẹ́yìn yẹn ní bọ̀dá Gorí gbọ́dọ̀ wọlé sùn. Kí ló dé wáì? Mi ò rí lè mọ̀ bọ̀ nǹkan tí mo gbọ́ sí dáàdì tẹnumọ́ ni pé wọ́n pẹ́ dé ní particular time táwọn náà gbọ́dọ̀ wọlé pé wọ́n wọlé ní time lọ́rọ̀ kan. I'm very sure pé ìta ni bọ̀dá Gorí bọ̀dá Gorí ò kì í kọ́ rẹ̀ ìta ló sùn mọ́. Èmi náà ti mọ̀ ìgbà tí mo sì bí mọ́mì tí mọ́tò ìrọ̀ sọ. Sínú kí ló ń ṣe níbẹ̀ yẹn? Mo ní pé kí díẹ̀ sorry sir mo fẹ́ ṣe láti make call kan tó wà very important ni. Mi ò ní láti dá dúró lọ́dún lè ìgbà tí kì í ṣe pé kò sí network. Mo fẹ́ sáré ṣe nǹkan kan ní Ìkẹjà. Okay sir. So kò sọ fún mọ́ mi and the next 2-3 hours máa padà dé. Alright, má pẹ́ sir. Alright. Kẹ́tí kí ara yín o. Kí ló ṣẹlẹ̀? Dáàdì mi ló lé mi síta àwọn ọ̀jẹ̀ wọn. Kí ló ṣe fún wọn? Ìṣe ní ti. O ṣúọ̀ pé àwọn náà bí ẹ. Àwọn náà bí mi. Yálò. Ẹ ní ìdí àwọn ojútó. Ẹ káàárọ̀ o. Mọ́mì. Sími Sọ́lá. Ẹ̀gbọ́n mi ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ mọ̀. Ẹ ṣé mo dúpẹ́. Yes ma. Ọkọ mi pẹ̀lẹ́. Ẹ wo jẹ́ ká wọlé kẹ́tẹ́ ọkọ wa lọ freshen up. No kò sí nǹkan kan dáàdì ti jáde wọ́n ti jí jáde láàárọ̀. Yes I'm very sure. Ẹ ṣé sá mo dúpẹ́ o. Gẹ́gẹ́ bí abiyamọ kí lẹ́yìn náà rí ṣe sí ọ̀rọ̀ Honorable àti ọmọ yìí. Ọ̀rọ̀ náà ti sú mi o torí pé mo sọ bí àtẹnà bàbá wa dá sí bóyá torí mi mọ ohun tó gbà lọ́wọ́ wọn mo ti bi wọ́n ṣó ṣẹ̀ wọ́n ni àbí kí ló dé wọn ò dá mi lóhùn o. Torí èmi wò pé ó kù díẹ̀ káàtó kí irú nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ nínú ilé Honorable Ọlọ́run máa yẹ kí èṣù gba ọmọ báwí lọ́wọ́ wa. Ọmọ òdìdí Honorable tó dẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ nǹkan kan nínú ìlú kó wá jẹ́rú ọmọ wọn yẹn ló máa wá sùn tà mọ́jú ṣé ẹ̀yin náà mọ̀ ń pa ẹ̀. mo mọ̀ sí ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ ṣe bẹ̀ wọ́n wọn gbọ́. Kò burú ń gbà yẹn torí nǹkan tí wọ́n bá péyàn sí èèyàn kì í dá sí ní ìsìtẹ́ tí wá sọ pé mo lè dá sí yìí mo dẹ̀ jẹ́rìí Honorable náà kò sí nǹkan tí mo bá wọn sọ tí wọn kì í gbọ́rọ̀ sí mi lẹ́nu èmi náà Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Ẹ ṣé mo dúpẹ́ àmì Ọlọ́run. Ẹ ò ṣe torí pé mo kàn ń dẹwọ́ fún ṣẹ́tàn sí ìsinmi. Wo mọ̀ pé kọ́sítọ́mà mi ló jẹ́ máa fẹ́ inú ẹ̀ pa sí. Ó gbé. Ẹ̀wọ̀ ẹ̀gbọ́n mi ẹ má ṣèkà. Ó gbé jọ. Ẹ má ṣèkà fún ṣé torí pé mi ò mọ̀ ẹ má wọ̀. Ìṣojú. Ẹ mú bí rédíò ilé ẹ̀kẹ́ gbé bọ́tọ̀ máa pẹ́ ẹ̀
ń bọ̀ ló ní pé kí n gbé sí. kí ni tiẹ̀. Dagori àjọ wà ní. ẹ kú lé o. ẹ káàbọ̀ sir. Daddy ẹ káàbọ̀. How are you? Fine sir. Ṣé wàá okay sir? Simisola. Kí ni meaning gbogbo rubbish tẹ́ ń ṣe ní living room mi? Daddy, ṣe rubbish. Èmi àti ẹ̀gbọ́n mi kàn ní pé ká play ludo ní ká kàn fi while away time. Kò sí nǹkan tó wrong níbẹ̀ náà. How many times ni màá sọ fún ẹ pé mi ò fẹ́ máa rí wà tí gorí ọlá yìí pọ̀, especially in my living room. Daddy, lóòótọ́ lẹ sọ bẹ́ẹ̀, but kí ló ṣe wọ́n and kí ni reason tẹ́ fi sọ bẹ́ẹ̀? Kí ni o ṣe? Ṣé o fẹ́ ya létí lápá ni? Bí n ṣe láìkẹ́ tó má jẹ́ hate ẹ o. Oníkílẹ̀ ẹ̀gbọ́n ẹ ṣé kò sí difference láàrin ìwà àti ẹni? Ṣé yàtọ̀ sínú yín ni? Now tell me, kí bí ṣe ń bọ̀ yẹn ká lè tó máa tẹ̀lé mi bọ̀. Ṣé irú ẹni tó yẹ kọ́ rí ní sitting room mi rèé? O dẹ̀ ní kíni difference kíni yàtọ̀? But Daddy, why? Why are you always like this, Daddy? See, ẹni tí mò ń rí níwájú mi yìí, he is a handsome guy, talented guy, as in the most handsome guy I've ever met in my life. Daddy, wait till you máa ń condemn wọn náà. Ọmọ yìí kọ́ ni wọ́n ni. Why are you always like this? Òun lè ti jẹ́ kó máa ń sunkún yẹn. Daddy, why are you doing all this to him? Daddy, I don't like it. Ẹ̀gbọ́n mi jẹ́ ká wọlé lọ. Túbọ̀ máa continue kẹ́ máa ṣe báyìí fẹ́ gbọ́n mi. Máa ṣe báyìí fún wọn. What's your problem? Nothing. Why are you crying? Kí ló dé tí o fi dé gba ojú ẹ? Listen, àbí wọ́n ránṣẹ́ sí ẹ pé pọ́psì ẹ kú lọ. Pọ́psì ẹ. Àbí o ti bímọ sílé sí abúlé ní tẹ́lẹ̀ tán náà. Kí wá ní wàhálà ẹ̀? Ṣé lórí tí mo sọ ló ń sunkún fún? Tálágbá létí ta létí ń ro. Clear off my sight. Go! Idiot. Ṣé love tí mo ti ní sí ẹ ti pọ̀ ló fa gbogbo ìdáhùn tó ń fún mi sí? Àbí wọ́n fẹ́ràn ọmọ ọmọ fẹ́ràn ẹ̀? Diola, kí ló ṣe é? Mo ti notice reaction ẹ látara pé you are in sad mood. Kí ló dé tó ń ké? Why you crying? Mo miss àwọn parents mi. Kò sí pé tí mo ti rí wọn. Yeah, sorry about that. Anyway, the door nílé o. Ìbá sọ fún Popsi kó jẹ́ kó lọ lò bí 2 days nílé pẹ̀lú àwọn parent ẹ̀. I know what to do. Bí I can send card 3,000 sí ẹ. Kó fi bá wọn sọ̀rọ̀ bí I be 30 minutes lórí phone. That will relieve you a bit. Stop crying, that's okay. Pẹ̀lẹ́, ẹ má kí mọ́. Ọlọ́run ní fìyà jẹ. Sorry dear, pẹ̀lẹ́. Stop, that's okay. Pẹ̀lẹ́ dear. He's even caring. Ọmọ pé ọ̀rọ̀ àwọn olóògbé mi lójú mi. Ṣé kí n má parọ́ fún ẹ? Bàbá magic finger ni ọ̀rẹ́ ẹ̀ gan Ọlọ́run ọba ń gbọ́. Ṣé o believe pé bàbá tó bá mi send message sí yẹn ó ti send owó straight? Ọlọ́run ó ti sọ ó. Òkú ìyá ẹ̀ ni wọ́n máa sọ mi. Lóde yín sọ̀rọ̀ bí ìgbà tó ti ń wẹ̀wù gbéraga náà. Bó ṣe ń sọ̀rọ̀ ń sin bí ìgbà tó ń gbéraga ni. Ilé ti gbéraga bọ̀. No, ìgbéraga kọ́, ìgbàgbọ́ mi ló yẹ kó sanwó. Ìgbàgbọ́ wèrè wo? Wèrè ń ṣe lé ìṣá òfin yàn fìlà ó tún ń ṣakọ jọ Ọlọ́run tó fún lórí ńkọ́ kí ni kó ṣe kó dá iṣẹ́ tí a bí. Ọ̀yọ́ mèsì ẹ̀ dé o ẹ má yẹ ká parọ́ tán ra wa yín ní kẹ́ni lè ṣe mí náà of course gbogbo ala mọ̀ pé bọ̀bọ̀ yìí ó try o àmọ́ tí nǹkan ṣe rí nígbà tí ó ti wọlé wá sọ́dọ̀ wa o ẹ má jẹ́ ká ṣe máa táṣìírí ara wa ń ta ok ẹ gbójú kúrò ń bẹ́ẹ̀ náà gorí má dà wọn lóúnjẹ àríwá nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀ gba 100k lélẹ̀ oyè owó tá a ṣe kọ́kọ́ ṣẹ́ nǹkan tó bá dé ni má wọ̀ rí mo tún ṣì máa rí ẹ.
tí 100k lè fi kàn mí èyí ló wá wọlé gangan. Àrọ̀ ló wọlé mo rò pé orí ẹyí èlò ló wọlé wọ́n fún ẹ lówó lóṣòtì kí ló ń ṣe ẹná ṣo fẹ́ lọ kówó nù lé ni. ẹ fi bọ̀bọ̀ ilẹ̀ náà mi náà lè dis guy. ṣé kò lè fún ní 20,000 owó tó gbà. ó tẹ̀ fún mi tán ṣé kò lè fún mi ní. why ten sọ̀rọ̀ báyìí náà ẹ fi bọ̀bọ̀ ilẹ̀ mẹ́rin gorí má kaná jàre ó yẹ ó ṣàmù ó yẹ kọ́rọ̀ kan mi ti yẹ. owó yìí kéré náà. owó kò kan wá. ọmọ ẹni wàhálà gan-an. ìgbà tó wọn náà dẹ̀ ń tójú bọ̀ nǹkan tó yẹ kó tójú bọ̀. ẹ ló bọ́bí kò rí bọ́bí ṣe wà. bọ́bí ẹ wò ẹ wá bìbí bó yẹn ṣáà bàbí máa ní ìdí. bọ́bí ìbájẹ́ máa ń sọ nìyẹn èmi ò máa mẹ́rin tó kọlà tẹ́wọ́ lè ní bálà mi èmi kò jí mo kàn ní bẹ́ẹ̀ mi ti wà ọ̀rá ẹ̀sìn náà ẹ̀sìn gbọ́n mi ẹ̀ka àbẹ́ mi ẹsẹ̀ jẹ màá tún máa kàn sí bẹ́ẹ̀ sí. Goriola Rose that's Goriola. Baba wetin dey happen. Goriola reason tí mo jẹ́ ní kò jẹ́ ká sáré pàdé mi ni mo kàn nídìí nǹkan kan tí mo fẹ́ kó ṣe fún Rose ó ní ìdìrànlọ́wọ́ ẹ̀. Rose tó ń wo ìyá ọmọ ọlọ́pàá ẹni ó ti yẹ G-boy lòun náà wà ara wa láwa ń bí a ní láti máa parọ́ fúnra wa ọ̀ṣọ́rí G-boy tí ó wá lóyà gan 100%. Like tó bá yẹ pé òun lájọ ń gbélé ni gbogbo body ìtìn táwọn yẹn máa ń fún yẹn òun ò lè fún ẹ láéláé torí òun ó lóyà gan ó dẹ̀ nice gan náà máa sure guy ó ti yẹ but láyé ara tiẹ̀ náà òun náà ní team tọ́dọ̀ tiẹ̀ ó wà ní ìdìrànlọ́wọ́ ẹ̀. yẹn ṣe problem kí làwà fúnra fún. My brother, I don hear your story. I know say everything dey spark, but when your finger ẹ ó burú gan. I hear say your finger sef na magic finger. I just wan make you help me do where normal thing abeg. Yo, I no be G-boy anymore. Maori kò lè understand that. Fine kò sọ pé G-boy ni ẹ. Okay. O mọ̀ràn lọ́wọ́ tó need gangan. O mọ̀rún nǹkan tó ṣe fún mi the last time tá a gbọ́ pé tí mo ṣe fún ẹ ní nǹkan kan lánàá. O ṣáà yẹ tó kọ bá mi reply message. Òun náà ní client ẹ̀kan tó jẹ́ pé kò bá sọ̀rọ̀ rárá láti bí 6 months. O ti yẹ mo kàn fẹ́ kákọ̀jọ délé ẹ̀ ni. O ti yẹ tá a bá dọ́dọ̀ ẹ̀ kó kọ bá reply on message ẹ̀ láàrin 3-4 hours. Àti kúrò mi because mo ti jẹ́ kó yẹ pé ọwọ́ ẹ̀ ó ń spark. Ọmọ story mo gbọ́ gba ẹ̀ ó le gan ọlọ́ kọ́lùkọ̀ ṣe ẹ̀ ní pé sórí ọwọ́ ẹ̀ ó la gidi mo lè bá a sọ̀rọ̀ pa bọ́ ìgbà tí mo rí pé mi ò lè dá push ọkọ̀ bá a bá mi sọ pé wetin dey happen. Àwọn ẹ̀rọ yé mi stop. How far go this lọ? Ọ̀rẹ́ I tell you nothing do. Ẹ jẹ́ ká gbéra sí. Àtàwọ́lẹ̀ mi náà bá là ní ìmẹ́ni tó kàn. Ṣé nígbà tí mo gbọ́ bí mo rí pé ẹsẹ̀ mi ti kí ló wá lè ṣe mí lẹ́sẹ̀ gangan tí ẹsẹ̀ mi fi rí báyìí torí gbogbo àwọn pictures kékeré mi tí mo rí nǹkan kan ò ṣe mí bẹ́ẹ̀. Tọ́rọ̀ ò bá tọ́rọ̀ a kì í fi tàn balẹ̀ ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ tó béèrè yìí o ọjọ́ burúkú èṣù gbomi lọ́jọ́ náà lọ́hùn àìsàn ńlá kan ló gbé ẹ ṣánlẹ̀ níbi 20 ọdún sẹ́yìn la bá gbé ẹ lọ́dọ̀ ìyá David lọ́sibítù ìyá David bá fún ẹ ní abẹ́rẹ́ bá ṣe gbé ẹ padà wálé ni lóòótọ́ ara ẹ yá. ó kàn di bí lẹ́yìn oṣù kan sígbà yẹn la èmi àti bàbá ẹ̀ ṣàkíyèsí ẹ̀ sí àdìpẹ́sẹ̀ tí ń rìn la bá gbé ẹ padà lọ́dọ̀ ìyá David bí ìyá David ṣe fúnlẹ̀ bẹ́ẹ̀ nìyẹn ló ń bẹ̀ mí pé kí n jọ torí Ọlọ́run kí n má bínú. Ipe ìgbà tó ń gún ẹ lábẹ́rẹ́ ń jọ́sí pé orí iṣan ló ń gún ẹ lábẹ́rẹ́ yẹn sí pé òun ló fa sábàbí bẹ́sẹ̀ ṣe ń ti rìn. láti gbà yẹn láti kò síbi tá a gbé ẹ dé nígbà tó aṣáṣeṣe títí tó sún wa kò lágbá káwọ́. So adániwáyé ó dá mi pé èèyàn ló tún mi dá. Àwọn ló yẹ ká súnmọ́. Kò ní dá fún ìyá David yẹn o. Ká súnmọ́ wọn ká ràn wọ́n lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀ ni ṣe rí kọ̀lọ̀ láṣẹ mo mọ̀ pé ọ̀rẹ́ mi ni ẹ́ dó nǹkan tí wà táwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe fún mi jẹ́ ó dùn mí gan o wàhálà ó dùn mí gan a lè má bára wa nǹkan má ṣe ra wa tí mo ti gbàgbé ẹ̀. Goriola ò ní bínú rárá ní tiẹ̀ tí wọn náà bá notice wá rí pé most of nǹkan táwọn guys máa ń ṣe fún yẹn mo kì í like ẹ̀ bọ́ mo ní choice kó má má dàbí pé torí pé jẹ́mi ni mo mọ̀ ẹ́ bóyá mo ń fi ẹ́ kẹ́ wọn or something ṣọmọ̀pọ̀ rẹ̀ mi làwọn náà
So when my baby come you know, it's one of those things, okay? I understand. But mo kàn fẹ́ mọ̀ mi bí a possible tí n bá lè wà lọ́dọ̀ yín for some time. Mo ní àwọn issue kékeré kan pẹ̀lú Popsi ni mo ṣe ní kí n béèrè lọ́wọ́. Anyway, Gori ọlá máa rí kò lè sí wàhálà. Lábẹ́ bó tilẹ̀ mú kórí. Tí n bá bá wọn sọ́tọ̀ àgbàgbọ́n náà mi ṣáà ni mo gbalé. Máa rí you're welcome anytime. Nothing to you know. So sí wàhálà wà kan náà. Kẹ́rù ẹ̀ wá máa ṣe wá anytime, any day you're welcome. Gbàgbé jàre, ṣé kò tó fẹ́ sọ nìyẹn tó dẹ̀ mú ní. Àwọn ló yẹ ká súnmọ́ ká súnmọ́ ká ràn wọ́n lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀ ni ṣe ní kọlọ̀ láṣẹ máa wí. Ọlọ́run dá wa sí wáyé. Ó ti mọ bó ṣe máa ń ṣe ní ìjà. Mo sáré bá mi ṣí kí ni sáré bá ń ṣí lẹ́kùn. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń lé ẹ̀ náà? Ọlọ́run dákun dábọ̀ o, má fi mi ṣàríkọ́gbọ́n tí ò dá láyé mi. Gori, má bínú. Ṣé kó sọ pé alárọ̀ ń lé ni àbí kójú máa ti wà ń bẹ kó lọ. Má pè láàárọ̀. Mo náà. Láì tí mi ṣe ní pè láàárọ̀. Èwo ni wèrè? Má bínú jàre, má dá kànbí lóhùn. By now ó yẹ kó ti máa wáyé. Ọ̀dọ̀ wife to be mi là ń lọ lóòótọ́ ò nílé ìtẹ̀lé wa, má bínú ṣùgbọ́jọ́. Gori ìpàdé ẹ̀ má bínú jàre, owó tó bá ti wọlé ń sìn. O mọ sáì tó máa ń bá mi bọ́ọ̀mù yẹn. Jọ̀sán àbí mi bọ́ọ̀mù sáì tó ti yẹ aláyé àní ìdàláyé tó ti yẹ. O ṣe kò ní bàjẹ́, o ṣe gan ọ̀rẹ́ mi. Má bínú ṣùgbọ́n. O ṣe gan. O ṣe wá ṣèrè jàre. Take care jàre, wá ṣèrè. Hello, brother mi. Hello. Simi, how are you? Bẹ́ẹ̀ fẹ́ kí n wà ni mo ṣe wà o. Tell me, how could you do that to me? You left the house without you telling me. Why? Simi, I'm sorry. I know if I tell you my plans, kò ní fẹ́ kí n lọ rárá ni mo ṣe sọ fún ẹ, má bínú dé. Mo ti gbọ́. Then how are you and where are you? Well, I'm fine. I'm with my friends, but soon I'll be home. Mi ní pẹ́ dé. Ẹ ṣọ́ abẹ́kan gbé mi gun ẹṣẹ́ áyán. I'm very, very sure. Even if I lie to the world, I cannot lie to you, my dear. I trust you. But believe me, I miss you so much and I love you. I love you too, dear. Alright, take care. Màá tún pè yín ṣẹ́gbọ́. Alright, darling, bye. Láìṣe mi táwọn kórìíra ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ omi ẹni lógún ìpèníjà ojú wọn rí ojú wọn rí màbò. So the simple na don't be right. Báwo ṣe ń sọ̀rọ̀ báyìí? Babe, should every girl, every reasonable girl, I need the 12-13. Jare now. Hello, guys. Hi. Shema, okay. You're fine. See, I'm so sorry that I kept you guys waiting. I'm so sorry. It's fine. It's okay. Hello. Hi. Mi mọ̀ pé o máa ń mọtí báyìí o. No. Actually, I really like what you, but you know, like occasionally like this. I coffee flex. That's okay. So, báwo ni ọ̀rọ̀ àsọ ti wà? Ṣé mo pé ohun tó ń dùn ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni? Actually, ẹ̀yin ọkùnrin ẹlẹ́tàn ló pọ̀ jù nínú yín. Tóbi bá fún yín ní àti ẹ̀tọ́ sí ẹ̀kọ́ máa lọ break out olúwa ẹni. No, don't say that. In the ṣeré ẹ̀fọ́ iná, ṣé irú èèyàn tí mo jẹ́ ṣé ó tún possible fún mi láti máa fi obìnrin ṣàkọni? What is wrong with you? Ọkùnrin ni ẹ̀ náà, ó pé lọ́kùnrin, so I don't get it. Ọ̀rẹ́ mi, ẹ handsome gan. Àbí? Thank you, dear. Mo mọ̀ pọ́kùnrin ni mí, but kádàrá tó tako àyànmọ́ mi ló fà á tó jẹ́ kí n máa fi obìnrin ṣakọ. Please, don't sound like that. See, bí mi ṣe ń wo ẹ yìí, you're good looking, you're handsome, you're presentable, like you are every girl's dream. Obìnrin torí ẹ bá pé, ó máa wish láti ní rẹ̀ bí ọkọ náà. So nothing is wrong with you, you're fine. Thank you so much. Nǹkan tó wá sọ́nsìn ti fi mí lọ́kàn balẹ̀ ó jẹ́ ti bomi tútù sọ́kàn mi. I
think I'm better now. See, don't ever look down on yourself. You're good. Sister, I'm Thank you for loving me. No problem, you're welcome. You know what? I think I love you. So, Bobo, disabled to shame myself. Alright guys, ẹ jẹ́ ká lọ so màá lè bá yín get cab níta mi. Darling, no ṣe gan ni, but a ti pe cabman fúnra wa. So cabman yẹn ó máa dé very soon, a kò máa pàdé ẹ̀ bí gate yẹn ni, so ìwọ má bother. Okay, it's okay. So jẹ́ n sìn dé gate. Ó ní pé kẹ́ má worry. Ọ̀rẹ́ mi, don't do that now. Má jàgbé mi, má jẹ́ kí n fẹ́ jà. Darling, so actually jẹ́ ká tètè máa lọ, má bother rẹ̀, ṣùgbọ́n òun yìí pọ̀. ẹlẹ́rara ni ọba tó dára bí aláṣọ tó dára bí ẹ̀sìn. ìṣẹ̀lẹ̀ o kí ni mo ṣe? láì bí wọ́n ṣe rọ̀ mọ́ ẹ lórí mi ọ̀dọ̀ mọ̀ pé gidi ni ẹ̀rọ But Kobi, irun yìí ò tí rough now. Mo ṣe rin sí kò tí ju bí abi 2 weeks lọ. Kò matter now. You know I like seeing you good. Try láti ṣe mí, please. Oh, kì í ṣàṣe irun mi àbí. O ṣáà máa fún mi lówó tí máa fi ṣe. Why not? Máa fún ẹ lówó now. Ah, thank you, darling. You're 1 in a million. No, you're welcome. Kí ló fẹ́ jẹ? For now, I'm okay. Yes, I'm sure. Jẹ́ kí n bẹ̀rẹ̀ sí noodles. Ṣorí ó ní noodles tó yẹ kí mo ṣe kọ́ bá ṣe ń sè é tó wá jẹ́ báyìí. Èyí wà ó. Points of correction. Èyí wù ẹ́ kò wù ẹ̀yin. Fẹ́ràn mi, ṣó wà all right? Ṣó mọ̀ pé mo ti máa ń wọ̀n ẹ pẹ̀lú bó ṣe máa ń sọ̀rọ̀? Ó mọ̀ pé mo ti máa ń wọ̀n ọ̀rọ̀ sọ, kí ló ti máa ń sọ̀rọ̀ báyìí náà? Sarah, kò need. I think I have to take my leave. Ìfẹ́ kọ́rọ̀ mi dá wà lálẹ́ ara wa tán rẹ̀. Ọ̀nkú ẹ má bínú. Ẹ wò Fẹ́ràn mi ò mọ̀ ọ̀rọ̀ sọ ládé ń kọ̀ọ̀kan gbọ́ ni. No, ẹ jẹ́ kí n máa lọ. So, Gori, jọ torí Ọlọ́run ó ti yẹ. Àwọn fọ́mátì tí mo fún yẹn ni kó lo mẹ́rin yẹn nìkan náà ni o copy and paste tó ṣàmọ̀. À ń lọ club nìyẹn ó ti yẹ ànípẹ́. Bọ́bọ́ belief pàjọ ń jáde ni. O lè tẹ̀lé wa club là ń lọ. O lè tẹ̀lé wa. Gori o ò ní lè lọ wòjọ wàá bá mi bọ́ǹbù sáìtì yẹn o mọ ibè yẹn náà jọ torí Ọlọ́run mi sọ pé o mú ní ìdálàyé tó o ṣe gan ọ̀rẹ́ mi ó yá kò ní bàjẹ́. Gori adé máa rí ẹ létà náà ó yí ẹ. má lọ nà gẹ̀rẹ́ o. tó ti yẹ ó yá jíṣẹ́ ó yá jíṣẹ́ pàdé ọmọ ológo fọjú má gbàgbé o má gbàgbé ìjọ o. gbàgbàgbàgbà. má sùn. mo sọ fún ẹ mo wí lọ wá sílẹ̀kùn fún ṣí o. Oh my God, oh my God, all the ladies that want to start, some of them are gangster. Baby, why you shoot me? Come me first, oh, come me first, oh. It says on the beat, they specify. Sister, what's your name, ma? Excuse me, ma. You look familiar. Altalista, Angelina, Carolina. You look familiar. Sister, what's your name, ma? Excuse me, ma. You look familiar. Give me your number. Are you Anita, Carolina, Angelina? Carry back with your fine face. It's your real face. So go carry back with your fine face. It's your real face. You go carry back. I'm the king and the queen, just like you, just like you. I'm a prince and the princess, just like you, just like you. Come here, emperor, I need an empress girl, just like you, just like you. I'm a god and the goddess, just like you, just like you. 'Cause I got it all, I can give you all that you pray for. In a second, I got it all, I can give you all that you're waiting for. In a
What's your name, ma? Excuse me, ma. You look familiar. Altalista, Angelina, Carolina. You look familiar. Sister, sister. What's your name, ma? Excuse me, ma. You look familiar. Give me your number. Are you Anita, Carolina, Angelina? Carry back with your fine face. It's your real face. No go carry last. Carry back with your fine face. It's your real face. No go carry last. I'm a young star, call me young dada. Call me young mullah till I get the mullah, yeah. Call me young fetty, yeah. I'm a youngster, yeah. Call me young star, yeah. Call me young star, yeah. Oh, I can make it bounce to my song, make it dance to my song. When I drop my song, I will bounce along. Oh, come into my room, you will see the dead president right in my cabinet, baby, yeah. Come into my room, you will see the dead president right in my cabinet, cause I get the petty. Get it up, I can give you all that you pray for in a second. Like sister, what's your name, ma? Excuse me, ma. You look familiar. Altalista, Angelina, Carolina. You look familiar. Sister, what's your name, ma? Excuse me, ma. You look familiar. Give me your number. Are you Anita, Carolina, Angelina? Carry back. Just fine face. It's your real face. Gori. Ẹni sọ̀rọ̀ náà, ẹni sọ̀rọ̀ náà. Ẹ̀yin tẹ́ kí n máa ń fura rárá ni. Oh my God. Wọ́n bá tí Gori kọ́lẹ̀ fún wa. Torí attitude ta fún bọ̀bọ̀ yìí ló ṣe ṣe nǹkan tó ṣe yìí o. Ẹ̀yin dẹ̀ lẹ fà á. Ó ti ẹ̀ dá àwọn girlfriend tèmi á lè wé mi wá báyìí. Ẹ wo owó kú èmi o. Sorry. Is that all you guys can say? Like, rí nǹkan sọ sí nǹkan tó ṣẹlẹ̀. Like, bọ̀bọ̀ tó manage lọ́dọ̀ wa bí bọ̀bọ̀ magic things like that mọ̀ kó wúlò fún wa. Ẹ wo èmi ò fà mí. Àgbẹ̀sọ̀ ni ìwé wa. Yé! Ṣé yóò pẹ́ báwo sí rí? I wanted to apologize for what she did. I am very, very sorry. Ṣojú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn, rí bí ẹni pé mi ni mo ṣe, kò dáríjì mi. See, you don't have to say you are sorry. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lánàá sí mi yẹn, mo gbà pé àwọn ọ̀rẹ́ ló ṣe fún mi, kò ń ṣèwọ, so I'm not angry. Mo mọ̀ pé àwọn ọ̀rẹ́ mi ló ṣe, still, I still want you to forgive and forget. Celia, mo ti dáríjì ẹ́, I swear to God. Are you sure? I'm sure. I'm sure. I believe put it on the point. Okay, believe put it on me, Abi. All right, I have a gift for you already. A gift? Yes. Ha! One of my people gifts, eh? Gift ojoojúmọ́. What is it this time around? Close your eyes. Close your eyes. Okay. Yeah, don't open it yet. All right. I have for you an iPhone 6s and a wristwatch for you. This is for you. Oh, thank you so much, darling. Thank you. Oh, this is so nice. Ah, a wristwatch. Yes. This is why I love you. Oh, thank you. I'm not being kéré jọ. Eléyìí kéré. This is nice. Mi ò lè wait láti show àwọn ọ̀rẹ́ mi kíní. Fóònù ló rìn nísìnyí. I wish my friends are here. Kọ́ lè mọ̀ wípé ọkọ mi ò deserve nǹkan tó ṣe fún lánàá. I love you, baby. Báwo bá fẹ́ ní nílẹ̀ o, báwo bá fẹ́ ní lọ́dẹ̀dẹ̀ o, ẹ dákun wá kí ta bẹ̀rẹ̀. Àìnírú ẹṣin làbùkù ẹṣin, ọ̀dàkùn ọlọ́run ò máa pín lọ́gbà, kí la lè bọ́ ọlọ́run fa o, àmọ́ ẹ má ṣe ta wọn lò ẹ. Ẹ sọ fún mi báwo mo ṣe fẹ́ yọra mi kúrò nínú nǹkan tí ojú kòkòrò tó sún mi sí. Kí bọ́ọ̀fẹ́ má lọ bínú àbí ẹ̀rù ń bà mí o. Kò yẹ kó le náà àbí. Ó le.
Kí wá ló lè tó lè? Ṣebí lẹ́yìn kẹ́ invite ẹ̀ ní kó wá bí kó wá gbálẹ̀, kó fọ pátá, kó fọ búra, kó ṣe gbogbo nǹkan tó bá jẹ́ ìdọ̀tí nílé, kó ní padà wá mọ́. Iṣẹ́ yẹn pọ̀ ju nǹkan tọkùnrin lè ṣe lọ. A ti jẹ́ni tó dá pé. Tí bá fẹ́ frustrate ẹ̀ ní, tó bá ti ṣe gbogbo yẹn kò ní padà wá bí mọ́. Bó tilẹ̀ jẹ́ pé nǹkan tó sọ́n sìn yìí ó le gan ni torí ó burú mo mọ̀ bẹ́ẹ̀ àmọ́ mo fẹ́ rí sẹ́ǹsì nínú ẹ̀ ó dàbí pé màá bá àìdí ẹ̀. Bí ọba máa fi wọn náà ṣe bẹ́ẹ̀ wọn náà máa wọ̀ pé ó máa fèlè sọ tètè kò lè ní wọn mú. Máa try. Mr. Lakunle, ara lóyìnbó, ṣe ṣáwà bàbá wò lọ. Yeah, I'm doing good. Ṣé dáadáa mo bá yín? A dúpẹ́ fọlọ́run o, ṣe ṣọ́kùnrin àmú nǹkan. Of course. Ǹjẹ́ trust, ṣé kí wọ́n lọ bá ń sìn? Báwo ni Bísí oṣù wà lára? Darling, ó fi jẹ́ ká wọlé lọ, jẹ́ ká wọlé yàrá. Mo máa láìpẹ́ wà nígbà yìí. Lójú inú nǹkan ń dùn mí. Baby, who is this guy? Actually, he's a nobody. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ó máa ń ṣe bí errand boy ládùúgbò, so everybody anybody tó bá ní ìdè máa pè ó máa ránṣẹ́, so mo kàn máa ń pè mo máa ń ránṣẹ́ dẹ̀ náà mo kàn ní kó wá mi ra card ni. First of all, kò dáa kó máa sọ pé èèyàn is nobody, and with his condition kò yẹ kí n máa ránṣẹ́ bẹ́ẹ̀ now, it's not fair. Actually èmi náà mọ̀ but ṣó mọ̀ pé pẹ̀lú condition ẹ̀ tó ṣe sọ yẹn kò sẹ́ni body tó máa employ ẹ̀ kò lè ríṣẹ́ gidi ṣe, so àwọn iṣẹ́ kéékèèké tá à ń ràn yìí ibẹ̀ ló ti ń rówó a máa ń tip ẹ̀ ni, so bó ṣe bá mi ra káàdì sí change yẹn keep ẹ̀ ṣe ti gbọ́ o lè máa lọ ní tiẹ̀. Máa lọ. Tọ́jú change ẹ̀ ni kò tọ́jú ṣe ti gbọ́. Ó máa ránṣẹ́ dáadáa. Mo máa ṣọ̀kan wá fún un, yá máa. Ok, máa fún un. Kọ́rí wọn máa ṣọ̀kan. Ẹ ṣe sà. Jẹ́ ká máa wọlé lọ. Èmi fẹ́ jáde. Má wọrí ṣùgbọ́n, I'll still see you. Jáde ṣe ti gbọ́. Máa jáde. lọ́tẹ̀ gan-an táwọn ènìyàn fi ń kórìíra wọn kí ló dé gan-an ṣọ́ọ̀kì ṣe ni. Ẹ ló síra. Báwo lè sọ kọ́kọ́ tí mo kọ́ tó fẹ́ sọ? Sórí ìgbà tí mo fi ń fẹ́ ẹ yẹn boyfriend mi ò sí around ni, but as it is Ọlọ́run ti bá mi ṣe boyfriend mi dẹ̀ ti dé. Ẹni tó orílẹ̀ kan yẹn boyfriend mi ni ó dẹ̀ ti dé nísìnyìí. Ká ló máa rẹ́sẹ̀ wèrè tí ò ní bù, mo rẹ́sẹ̀ wèrè ni mo dẹ̀ ti bù, mo ti use ẹ̀ tán, I'm done with you. Use and drop mo ṣe fún ẹ, so ìgbà yẹn wá gbọ́ wọ́n ọlọ́gbẹ́ni má pe fún mi mọ́ o, má yẹ fà pé tó bá pe fún mi má ṣépè fún ẹ ni disable ṣe lẹ́sẹ̀ kan àbọ̀. Ọlọ́run, báwo nílé ayé mi ṣe wá rí báyìí? Ṣé àwọn tó jẹ́ disable kì í ṣèyàn ni? Ọlọ́run ò dẹ̀ fi ọ̀rọ̀ mi ya àwọn èèyàn lẹ́nu kó lè mọ̀ pé wọ́n tó dá ẹni tó jẹ́ disable ló dá ẹni tó dára pé. Ò dẹ̀ ṣe bẹ́bẹ́ nú ayé mi kó lè mọ̀ pé Ọlọ́run ló dá ẹni tó ní ààbò ara. Ọlọ́run wá fi ọ̀rọ̀ mi ṣèyanu, fi ìdùnnú mi sí àwọn èèyàn nínú. Wàhálà yìí ti pọ̀jù fún mi. Ẹlẹ́rara ni ọba tó dára bí aláṣọ tó dára bí ẹlẹ́wẹ̀ o ẹ má ṣe táwọn rùn wọ́ ẹ̀ẹ́ ti ṣe bù wọ́. Máa débẹ̀ sí hòtẹ́ẹ̀lì tó wà níbi eré àyè náà mo wọ̀. Máa rí ẹ̀sìn ìjọ fún 5 minutes. Àìnírú ẹṣin làbùkù ẹṣin ọ̀dàkùn ọlọ́run ò máa pín lọ́gbà. Wọ́lẹ̀tì ló ń sà. Wọ́lẹ̀tì yìí drop ẹ̀sà. Ẹni àtànù lè já tọ̀nù ẹni bá ò mọ̀ bóyá ìṣe ìmọ̀ Ẹ̀jẹ̀ jáde ní òkè yìí. Wọ́lẹ̀tì yìí drop sótẹ̀ lẹ́ẹ̀kan yìí. Mo wá ń fi ọ̀kadà lé yín látẹ̀kan. Wọ́lẹ̀tì mi nìyí. Bẹ́ẹ̀ni sà. Ó ṣe gan-an o. Àkótọ́pẹ́ sà. O mọ oore tó ṣe fún mi pẹ̀lú wallet tó bá mi mú wáyé. Mo ní very vital document nínú wallet. God bless you. Àdúgbò yìí ló ń gbé ni. No, àdúgbò kọ́. Àwọn ọ̀rẹ́ mi wá lọ́ọ̀ sótẹ̀ ẹ̀ ni, so mo kàn lọ kí wọ́n bẹ̀. By the way, kí lorúkọ ẹ? Goriola ni sà. Goriola. What do you do for a living?
For now mi ṣe anything. Anyway, ìyẹn ò ń ṣe problem. But ṣé tó bá rí iṣẹ́ o máa lè ṣe ṣá? Why not? Má ṣe. Okay. But card mi nìyí. Oh. You can call any of those numbers. Okay, sir. Pè mí ṣùgbọ́n, so Okay, sir. à sọ̀rọ̀. All right, sir. Thanks, sir. Thank you. ọwọ́ ọmọdé ò tó pẹpẹ ṣàgbà owó kéré gbẹ ọ àjọ wúlò mà ní fúnra wa ṣẹ̀ra ẹ wo gbẹ̀yìn ayé ẹ̀dá ìgbẹ̀yìn ní ká máa tọrọ ẹ̀dá kánú nígbà kan rí ló padà jẹ́ tí n bá mọ̀ ni màá ti ké gbàjarè síta wípé kó má fi kókó kó bá já wa sí kolombo àṣà àyípadà ń pọ̀ fún tálíkà olówó ni kó ṣọ́ra bẹ́ẹ̀ ayé báyìí. mama sinmi ẹ jẹ́ ẹ má jà fẹ̀tẹ́ lè máa palapalapa o nítorí tàǹdì là ń wí tàǹdì lẹ́ ń sọ báyìí ní tó bá ṣẹlẹ̀ ní ẹjẹ́ amú because bọ́rọ̀ yìí ṣe ń lọ yìí èmi rò pé ohun tó yẹ ká mójútó ni àwọn ẹrù wa tó wà ń bí bá ṣe máa ráyè kó jáde àti ibi tá a fẹ́ kó lọ bí ò tiẹ̀ ju rúùmù kan lọ ká tiẹ̀ wá ká máa forí sọ because ọ̀rọ̀ tó délẹ̀ yìí ọ̀rọ̀ owó yíyá ni ó dẹ̀ ti náwó ìjọba nú kóòtù ti dá sí ṣẹ̀rí ìjọ tán dá wa pé ká kúrò nù lé yìí ìjọ tán ní ká kúrò nù lé yìí kò gbọ́dọ̀ léjọ́ kan o bí bẹ́ẹ̀ kọ́ búdòsà náà kàn máa gbé wá ó lè jẹ́ àsìkò tójò ń rọ̀ wọ́n á kàn fi fílíǹgì gbogbo ẹrù wa síta ni la máa jókòó nínú òjò láàní rí bíbá o ìyẹn ló kàn o. Daddy, ṣé nǹkan tẹ́ ń try láti sọ fún wa ni pé ilé ta wà nínú ẹ ti fi yáwó ní bank and other properties wọ́n máa gbà mọ́ yín lọ́wọ́. iṣẹ́ ọmọdé ń ṣèwọ ni ṣé o mọ̀ pé bọ́rọ̀ àwa òṣèlú ṣe rí nìyẹn tá a bá fẹ́ acquire post kan ẹ̀ka tó lè débẹ̀ owó la máa ná fáráàlú ẹnu òfin fóun dún yànmùyànmù owó tá a dẹ̀ fẹ́ ná àgbọ́dọ̀ yá ní báǹkì ní níbo la ti fẹ́ rí o mọye millions of naira tá a máa ná ni tá a bá ti wá ya tán tá a bá ti wá dé post yẹn owó yẹn la kọ́ máa ń rí padà àdẹ̀dà padà sí báǹkì nọ́nà ìpá wọn ló àwọn èèyàn kéèyàn yìí wọn ní fún mi tíkẹ́ẹ̀tì chairman yẹn ẹ tiẹ̀ máa wò èmi tiẹ̀ kọ́ ń rò pé bóyá owó náà kàn ń gbà lọ́wọ́ mi ṣeré lásán tẹ́lẹ̀ àná òde yìí ni mo ṣe mọ reason tí wọn ò ṣe fún mi ní tíkẹ́ẹ̀tì chairman yẹn pẹ́pẹ́sẹ́ ọmọ náà mọ̀kàn nínú ilé o tó ní ìpèníjà ara disable torí pé èmi fẹ́ jẹ́ chairman èmi máa treat ẹ àwọn wá rò pé torí ìyẹn gangan làwọn ò ṣe ní fún mi ní tíkẹ́ẹ̀tì torí pé mo máa treat ọmọ bíbí inú mi kí ló kàn wọ́n àwọn òpònú ayérada à ń torí àjà ọjà oníta ló ń jà lẹ́ńkùlé òun ṣé bí torí tiwọn náà ni mo ṣe máa treat ẹni mi ṣe fẹ́ kẹ́nìbọ́dì rí especially àwọn politicians mi ò fẹ́ kán rí kí n bá lè dépò tí mo fẹ́ dé wọn wá nítorí pé torí bẹ́ẹ̀ mi máa treat ẹ̀ làwọn ò ṣe fún mi. nígbà tí wọn ò jọ yín wọn kì í ṣèkà bíi tiyín wọn ò dé ń ṣòpònú bíi tiyín wọn ò ṣe tó fọwọ́ borí ọlọ́run mọ́lẹ̀ bíi tiyín wọ́n ti mọ̀ pé tírú yín bá wọlé tí àwọn ọrú àwọn ọmọ yín yẹn bá pọ̀ níta ẹnìkan lọ pa wọ́n dànù ni tí ìdẹ̀ṣẹ̀ pé ìlẹ̀ dá wọn ọlọ́run náà ló dá wọn àbí ó wá tán yín àbí ó tán yín wọ́n dẹ̀ lálákòóbá kí n kó bá kí n kó bọ́ pẹ̀ èèyàn náà ló máa kó bá ibo la fẹ́ lọ báyìí ibo la fẹ́ wọn ta fẹ́ torí bọ̀. ẹ̀yin náà ẹ rí nítorí kẹ́ lè jẹ́ chairman eight ọmọ bíbí inú yín ọmọ bíbí inú yín tẹ tẹ́lẹ̀ lọ iná nísìnyí tìtorí ẹ̀ gangan lọ ṣe fún yín ní tíkẹ́ẹ̀tì ẹ ti pàdánù gbogbo ẹ̀gbọ́n mi nísìnyí ìmọ̀ bí tó wà ẹ̀yin náà ẹ wò nǹkan tó ṣe yín dáadé ẹ wò nǹkan tẹ́ ṣe. ọwọ́ ọmọdé ò tó pẹpẹ ṣàgbà owó kéré gbẹ ọ àjọ wúlò mà ní fúnra wa ṣẹ̀ra ẹ̀wọ̀n gbẹ̀yìn ayé ẹ̀dá ìgbẹ̀yìn ní ká máa tọrọ ẹ̀dá tánú nígbà kan rí ló padà jẹ́ ènìyàn ló padà jẹ́ ènìyàn. Make sure pé every month end kò máa lọ sọ́dọ̀ àwọn disabled máa lọ fún wọn ní nǹkan. I'm not saying this because of the way you are, no. Mo kàn fẹ́ kó mọ̀ ẹ́ pé nílé ayé tí wọ́n bá fẹ́ jẹyàn you don't just collect from people wàá máa give back to the society.
ṣó yẹ ó máa give back to the society ni ó dẹ̀ rántí ọ̀rọ̀ Yorùbá tó sọ pé òkè lọ́wọ́ afúnni ń gbé so tó bá ti ń ṣe báyẹn you will be fine. All right, Baba. Thanks, Baba. Alpha, my boys here, kí ẹ bá mi sálẹ̀. No problem, sir. Of course. We got him to one billion. Thanks. Okay. Baba sálẹ̀. àjọ wúlò mà ní fúnra wa ṣẹ̀ra ẹ̀. Ẹ kú jókòó sáà. Ẹ má bínú. Chairman ní pé tàbá ṣe tán next man máa yọjú sí i. Ṣé gbọ́? Èmi ò kánjú PA sọ fún yín pé mi ò kánjú ìgbàkigbà kò bá jọ là ló tó ráyè máa dúró. Ṣẹ́gun ló ní ìṣẹ́gun. Tí ìrìn kọ̀ọ̀kan jẹ́ kàn fún ọmọ. Gòrí ọlá ọmọ mi. Ẹ̀gbọ́n mi ẹ tiẹ̀ try kí wọn dáadáa náà kéde tún entertain wọn. Sinmi máa wò ó. So dáàdì ṣe ti wá rí i pé kò sẹ́ni tó lọ́n gbàgbé àti disable àtẹnitara ẹ̀ pé Ọlọ́run jẹ́ tí wàá lè ṣe é kó tún wá jẹ́ pé disable yẹn gangan lọ́lọ́run máa tún wá ṣoore fún bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan mọ̀ ni. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹbí Simi tẹ̀lé mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mọ́mì mi náà torí Simi àti mọ́mì sí mi lọ́ọ́ dúró tì mí torí pé ẹ ṣó mi gan mo bá ti commit suicide láìmọ̀ ìgbà mo dúpẹ́ lọ́wọ́ wọn and again mo ti gbọ́ gist yín o wọ́n ní pé kò sí nǹkan kan lọ́wọ́ yín mọ́ and everything ti dàrú fún yín wọ́n yóò ń ṣe problem ilé tẹ̀ ń wò yìí mẹ́ta rẹ̀ ni mo ní mo dẹ̀ láwọn mọ́tò mo láwọn business tó pọ̀ bọ̀ tí mọ́mì sí mi ti bẹ̀ mí àti Simi pé kí n help yín pé kò sí nǹkan kan lọ́wọ́ yín mọ́ wọ́n yóò ń ṣe problem I will help you máa ṣeré fún yín máa ní kọ́ fún yín mọ́tò kọ́ dẹ̀ fún yín ilé máa jẹ́ tún fún yín business tó máa help yín wọ́n yóò ń ṣe problem. Daddy ẹ̀jọ̀ ẹ má dọ̀bálẹ̀ fún ẹ̀jọ̀ ẹ̀jọ̀ Simi please come I've missed you. How are you? Miss you. So Daddy kí ni kọ́ fi ṣe ń lálejò? No Daddy ẹ wo ẹ ṣe bó ṣe òmìnir ilé ọmọ yín lẹ wà náà. Kódà ibi ìbẹ̀rẹ̀ lẹ máa sùn. Àtò ẹ̀ṣẹ̀ o gbogbo alẹ́ rẹ lẹ́ṣẹ̀ wá ṣàforíjì fún wa. lọ́tẹ̀ gan-an táwọn ènìyàn ní kórìíra wọn kí ló dé gan-an ṣọ́ọ̀kì ṣe ènìyàn ẹlẹ́rara ni ọba tó dára bí aláṣọ tó dára bí ẹlẹ́wẹ̀ o ẹ má ṣe táwọn rù wọ́n iṣẹ́ bùbù o báwọn bá fẹ́ ní nílẹ̀ o báwọn bá fẹ́ ní lọ́dẹ̀dẹ̀ o ẹ dákun wá kìtà bẹ̀rẹ̀ àìnírú ẹṣin làbùkù ẹṣin adákun Ọlọ́run ò máa pín náà gbà kí là lè bọ́ Ọlọ́run fa o àmọ́ ẹ má ṣe tàwọn nù o ẹni àtànù lè já tọ̀nà ẹni gbà ò mọ́ o ọ̀yà lè ṣẹ́bù o ìlọ̀tẹ̀ kí ló lè gànà o sáré ní kọrin kí ló lè tàǹkọ̀ rẹ̀ gan ṣọ́ọ̀kì ṣe ènìyàn ẹlẹ́ra ṣíyọ̀ ìràwọ̀ ṣá tó dára bí aláṣọ tó dára bí ẹlẹ́wẹ̀ o ẹ má ṣe káwọn wọ́n ti ṣe bùbù o láì ṣe mí táwọn kórìíra ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ omi ẹni lógún ìpèníjà ojú wọn rí màgò mọ́ bẹ́rí ó máa ga gan ni lọ́tẹ̀ gan táwọn ènìyàn ní kórìíra wọn kí lọ́tẹ̀ gan ṣọ́ọ̀kì ṣe ẹlẹ́rara ni ọba tó dára bí aláṣọ tó dára bí ẹlẹ́wẹ̀ o ẹ má ṣe táwọn.